gẹ́gẹ́ bí òjíṣẹ́ láṣẹ paláṣẹ òun náà ni àwọn mùsùlùmí tó wà nílùú Àjáwẹ̀rẹ̀ ṣe wà ní ẹ̀yìn Imam Ibrahim Oloukounle èyí tí wọ́n fi wọ́n kírun ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2016 tí a wà nínú èyí ṣíbá ni àwọn mùsùlùmí jáde lọ́pọ̀ yanturu láti wá kópa èrò òkèrè àti èrò ìlú Àjáwẹ̀rẹ̀ péjú pésẹ̀ síbi ayẹyẹ náà láti kópa níbẹ̀. Imam fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ gbogbo mùsùlùmí tó wà ní ìkàlẹ̀ látàrí àti mọ ohun tí Ọlọ́run fẹ́ pẹ̀lú ọ̀nà tí ó yẹ kí wọ́n gbé gbà. Lásìkò tí ó ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ló wà ní ẹ̀yìn Imam Ibrahim Oloukounle ti ìlú Àjáwẹ̀rẹ̀ àti àwọn ilé ìkọ́lé kan tí ó kópa níbi ayẹyẹ ọdún náà. Bákan náà ni wọ́n rọ gbogbo àwọn mùsùlùmí láti dúró ṣinṣin lórí ìlànà tí òjíṣẹ́ ńlá Muhammad tí ó gbé kalẹ̀ pẹ̀lú bí Ọlọ́run ṣe pa láṣẹ láti lè ṣe. Wọ́n rọ ọmọ ìlú Àjáwẹ̀rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin láti ṣe ìsìlámù ọ̀hún ní ọ̀kúnkúndùn kí a sì gbìyànjú láti yẹ̀ fún àwọn òfin tó dìrọ̀ mọ́ ẹran pípa eléyìí tí à ń pa nínú Iléyá. A ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́lẹ́ máa gbá àwọn Ọlọ́run láti lè máa gbé àwọn Ọlọ́run ọba tóbi ni lórí ọ̀nà àmọ̀ tá a ṣe fún yín pé gbogbo èèyàn kọ́ Ọlọ́run ṣe irú oore yìí fún ẹ̀rí. Bákan náà ìrà ànábì gbogbo àwọn olùṣe dáadáa ẹni tó bá pa á nítorí tọ́lọ́run tó sì pa á nítorí pé Ọlọ́run ló pa wá láṣẹ ìbòfin pa á tó pa á pẹ̀lú bẹ̀rù Ọlọ́run máa fún wọn níro òdùnnú nígbà àwọn gangan ní ẹni Ọlọ́run àwọn gangan lè wà àlùjánnà. Kàásù mọ́ṣúlá ló ti yábọ̀ ròyìn Abudu Ọ̀làníjà ló kó ìròyìn náà jọ. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.